káàbọ̀ padà sórí ìkànnì YouTube wa tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lẹ́yìn tẹ́yìn láǹfààní àti oore ọ̀fẹ́ láti bá wa pàdé lórí ìkànnì yìí. Ẹ má gbàgbé ẹ tẹ̀ subscription button tẹ̀tẹ̀ notification bell sódà gbogbo ìgbà tá bá ti mú àwọn review bí eléyìí wá. àjọ máa láǹfààní láti gbádùn ara wa. sinimá wo la mú wá lọ́jọ́ tòní o? Orisa Ajalaye mà ní Orisa Ajalaye. Sinimá is an epic movie inserted into modern one. Sinimá ìṣe bẹ́ẹ̀ ní pẹ́ ni o, ṣùgbọ́n tó wà nínú ẹ̀ ó make sense gan ni o. Àwọn òṣèré jàǹkànjàǹkàn ló kópa nínú sinimá yìí. Bẹ́ẹ̀ ni o, àwọn òṣèré jàǹkànjàǹkàn àwọn ló wà nínú sinimá Orisa Ajalaye. Àwọn bí Ibrahim, chatta, Rotimi Salami Ade Ilesanmi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo pátá ló kópa nínú sinimá yìí. Kí wá ní sinimá ìdálé lórí gan? Kábíyèsí ìlú ni o ló fárígá pé ilá Jésù Kristi làwọn ń sìn o. Ló bá ti wá rí bẹ́ẹ̀, lẹ́yìn Jésù àti Mùsùlùmí, àwọn ò fẹ́ rí àwọn òrìṣà àbáláyé kankan nínú ìlú wọn. Ló wá di wípé bàjẹ́ ṣe ń yọjú, lémèrè ń yọjú, lóṣó ń yọjú láti wá bá kábíyèsí, ṣùgbọ́n kábíyèsí ò gbà fún wọn. Lótìtọ́ àti lódodo ara wọn ọba bẹ́ẹ̀ lórílẹ̀ Yorùbá lọ́jọ́ tòní. Ṣùgbọ́n kábíyèsí nínú sinimá yìí ogun ti wá dìde o, wàhálà ń ṣẹlẹ̀ láàrin ìlú. Àwọn jàǹdùkú ń ṣe tiwọn, àwọn tó ń jínigbé ń ṣe tiwọn, kálukú ń ṣe tiwọn láti ṣe kíni, láti fi ní kábíyèsí yìí lára. Ṣùgbọ́n kábíyèsí padà máa gbà fún wọn ni. Ṣó padà máa gbà fún wọn pé òkè oníkálukú máa ṣe ẹ̀sìn ẹ̀ gẹ́gẹ́ bó ti fẹ́ àti bó ti lọ. Àbí kábíyèsí ó sì máa dúró lórí ìpinnu ẹ̀ látàrí gbogbo fìdìtìnà tí wàhálà ìdààmú tí wọ́n ti ń fún kábíyèsí. Ẹ jẹ́ jọ padà pàdé nínú sinimá yẹn wo. Ẹ lọ sí Àpáta TV lórí YouTube, ìbẹ̀lẹ̀ tí máa rí sinimá yẹn wo. Ẹ síbẹ̀ Orisa Ajalaye ni ó máa gbé jáde fún yín. Ó ṣe bí ẹni pẹ́ ni, ṣùgbọ́n sinimá tó make sense ni. Ẹ jẹ́ kájọ wo, kájọ digest ẹ̀. Kábíyèsí ẹ jọ̀ọ́ kílẹ̀ rò pé ó lè gbẹ̀yìn ẹ̀ pẹ̀lú tó ń bá lọ yìí. Ṣé rere ló máa gbẹ̀yìn ẹ̀ ni àbí búburú? Ǹjẹ́ tó tiẹ̀ ń ṣe yìí gan ṣó make sense pé yes, Kristẹni àti Mùsùlùmí nìkan ló ń fẹ́ nínú ìlú láti máa sìn. Wọn ò fẹ́ àwọn Ṣàngó, wọn ò fẹ́ Ògún, wọn ò fẹ́ àwọn Bàtálá. Ǹjẹ́ ó tiẹ̀ máa make sense yóò máa rí ṣe? Ǹjẹ́ wọn ò ní padà gbẹ̀mí ẹ̀? Lótìtọ́ lódodo ni wípé Ọlọ́run nìkan ni ọba tí gbogbo wa ń sìn. Ǹjẹ́ àwọn tó ń sin àwọn ẹlẹ́sìn kejì wa náà, ẹlẹ́sìn kẹta la lè pè mọ́ ṣá? Ǹjẹ́ ṣáwọn náà ò sin Ọlọ́run ọba ni? Ṣé kábíyèsí ni ò mọ tó ń ṣe? Àbí ṣé kábíyèsí ló gbé tí ó yẹ kó gbé rúurú jù ni? Ẹ jẹ́ pàdé nínú apá keje sinimá Orisa Ajalaye. Ẹ̀yin tẹ́ bá tí wà wọ apá kìíní sáré lọ sórí Àpáta TV lórí YouTube ní o, ìbẹ̀lẹ̀ tí máa rí ẹ wò, ẹ download ẹ tàbí kẹ́ ṣe kí ni kẹ́ wò direct Orisa Ajalaye. Ẹ jẹ́ kájọ wá sọ̀rọ̀ nípa ẹ̀. Tó bá jẹ́ ìní kábíyèsí ṣé ẹ fẹ́ àfilẹ̀ kó máa lo bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ láàrin ìlú. Abẹ́ máa pòun dàpọ̀ yá o, ẹ̀yin onífá oníṣẹ̀ṣẹ̀ mọ́ sí tó yẹ kẹ́ ẹ ṣe o, kò sí wàhálà mọ́ o, kò sí jà mọ́ o. Ó yẹ ẹjẹ́ àjọ pàdé. Tẹ́ bá yẹ ṣẹ́ darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́, ẹ má gbàgbé ẹ bá wa ṣe kí ni, ẹ bá tẹ subscription box, kẹ́ tẹ notification bell so that kájọ lè máa gbádùn ara wa. Thank you. òun máa bẹ̀ ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ láti ran